tún wá. Ìgbà múlẹ̀ wá tún wá. Ẹsẹ̀ wẹ̀dẹ̀ máa ṣe o nígbé o. Ẹsẹ̀ wẹ̀dẹ̀ máa ṣe o nígbé o. Ẹsẹ̀ wẹ̀dẹ̀ máa ṣe o nígbé o. Ìgbà múlẹ̀ wá tún wá. Wá tún wá. Ìgbà múlẹ̀ wá tún wá. Ẹsẹ̀ wẹ̀dẹ̀ máa ṣe o nígbé o. A ní ká wá bẹ̀ bàbá wò ní gẹ́gẹ́ bí Ojúde Ọba ṣe ń bọ̀ lọ́nà láti wá dúpẹ́ lọ́wọ́ bàbá fún ìrànwọ́ tán fún iléeṣẹ́ Grando over the years. Ìbẹ̀rí o, ẹ̀kígbà wà lọ. Ìbẹ̀rí o, ẹ̀kígbà wà lọ. Orí kìí bá mú, ẹ̀rọ kìí rí kìí, òtútù kìí mẹ́ja láàrín o. Ìbẹ̀rí o, ẹ̀kígbà wà lọ. Máa ti fẹ́ kó rí. Bẹ́ẹ̀ náà lórí, èmúlà ò ní yọ̀ sí. Àwa kí Awujale pé wọ́n kú ọdún wọ́n kú ìyèdùn. Àwa kí wọn ahead of Ojude Oba tó ń bọ̀ lọ́nà 2023. Àwa gba ìbùkún wọn. Àwa kan ṣàdúrà fún wa as a business. A dẹ̀ wá support àwọn nǹkan tó ń ṣe. Bẹ́ẹ̀ ṣe mọ̀ Seamans ló jẹ́ aṣojú ọtí àdúrà ní Nàìjíríà. So a gbé Seamans wá bá wọn kàn fi ṣe àdúrà kàn dẹ̀ bùkún fún Ojude Oba 2023. Ṣé bá máa di mẹ́bàá dá ẹ̀ṣẹ̀ ọ̀hún? Ayé àbáyọ̀ ló ń ṣe àlàáfíà ṣe àlàáfíà ẹ mọ̀ máa tẹ́ o ẹ máa bọ̀ jẹ́ o ilé iṣẹ́ wẹ́ni èyí dúgbẹ́sẹ̀ ọmọ kẹ́ bá ṣe lẹ̀ níbẹ̀ o ìtúlẹ̀ àbá àríwá nígbà tó ti pa kú lọ́wọ́ ọ̀dọ́ ọdún rẹ̀ ṣe. Àdúrà wa dẹ̀ ní pé kábíyèsí á pẹ́ lórí ìtẹ́ wọ́n ṣe ń bùkún fún àwọn èèyàn wọn Ọlọ́run aláàánú á túbọ̀ máa gbọ́ àdúrà wọn àṣẹ báyìí ni gbogbo nǹkan tó bá sọ á máa bọ́ sí rere. Fún kábíyèsí a dúpẹ́ pé a bá wọn láyọ̀ àtàlàáfíà a dẹ̀ ṣàdúrà pé ní agbára Ọlọ́run adé á pẹ́ lórí ìpínlẹ̀ṣẹ̀ àṣeyí ṣàmọ́dún. Ìgbà múlẹ̀ wá tún wá. Ìgbà múlẹ̀ wá tún wá. Ẹsẹ̀ wẹ̀dẹ̀ máa ṣe o nígbé o. Ẹsẹ̀ wẹ̀dẹ̀ máa ṣe o nígbé o. Ẹsẹ̀ wẹ̀dẹ̀ máa ṣe o nígbé o. Ìgbà múlẹ̀ wá tún wá. Ìgbà múlẹ̀ wá tún wá. Ẹsẹ̀ wẹ̀dẹ̀ máa ṣe o.